Fẹlá gbómi ìjà kaná ó ní òun kò ní í gbà. Abíọ́lá náà sọ wípé tòun ló máa ṣẹ. Iléeṣẹ́ Abíọ́lá ṣe ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ tẹlifóònù sí gbogbo Nàìjíríà kò sì lo oṣù mẹ́ta tó ti ń daṣẹ́lẹ̀. Nígbà tó máa fi di oṣù mẹ́fà sí ọdún kan kò ṣiṣẹ́ mọ́ rárá. Nígbà tí Fẹlá rí ohun gbogbo tó ṣẹlẹ̀, ó gbàgbọ́ pé Abíọ́lá àti àwọn Ọbásanjọ́ kàn gba owó àwọn ọmọ Nàìjíríà lásán ni. Ṣé ẹ sì mọ̀ pé orin kò kí ń bá Fẹlá lábo? Fẹlá bá wọlé agbódo orin lọ, ó sì ṣe àwọn orin kan tí wọ́n ń pè ní ITT International Tiv-Tiv, orúkọ iléeṣẹ́ Abíọ́lá tí ó ń jẹ́ International Telephone and Telegraph ló yí padà tí ó sì pè ní ITT International Tiv-Tiv. Nígbà náà ló kọ orin yìí tí ó sì ní kí àwọn iléeṣẹ́ Decca bá òun gbé jáde. Ṣùgbọ́n nígbà tí àwọn iléeṣẹ́ Decca gbọ́ orin yìí, wọ́n kọ̀ wọn kò gbé jáde. Wọ́n ní ó máa pa iléeṣẹ́ àwọn lára, ìjọba sì lè ti iléeṣẹ́ àwọn pa láéláé tí wọn ò ní lè ṣí mọ́. Fẹlá bá fi àáké kọ́rí, ó bínú, ó ní òun ò ṣe àwọn orin lọ́dọ̀ wọn mọ́ òun gbé orin òun lọ sí ibòmíràn níbi tí wọn yóò ti gbé e jáde. Bí ó tilẹ̀ jẹ́ wípé orin 12 ni àjọsọ wọn, Fẹlá ò sì ṣe ju orin 2 lọ. Síbẹ̀ wọn kò dá Fẹlá dúró. Nígbà tó ń lọ, níṣe ni wọ́n sọ pé ọpẹ́ ọkùnrin oní wàhálà tí ń kó wàhálà rẹ̀ lọ. Lóòótọ́ ni Fẹlá lọ, ṣùgbọ́n ìjọ̀gbọ̀n ló ṣe fi Decca sílẹ̀. Nítorí Fẹlá ní òun yóò gba owó àwọn orin tí òun ti ṣe fún wọn, kò sì gbọdọ̀ dín ní kọ́bọ̀ rárá o. Abíọ́lá kò fẹ́ kán fún Fẹlá ní irú owó bẹ́ẹ̀ nítorí ó ní owó iṣẹ́ tí kò ṣe fún òun ni. Abíọ́lá ní kó túbọ̀ múra sí orin tó fi ń bú òun lọ, ṣùgbọ́n kò ní nǹkan kan gbà lọ́dọ̀ àwọn. Ohun tó dá wàhálà sílẹ̀ gan-an nìyẹn. Abíọ́lá lérí, Fẹlá náà lérí. Ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kan, Fẹlá kó àwọn ọmọ rẹ̀ lẹ́yìn, wọ́n sì ya wọ iléeṣẹ́ Decca ní Yaba. Wọ́n sì ba gbogbo iléeṣẹ́ náà jẹ́. Ìgbẹ́ àfẹ́wé ni gbogbo àwọn òṣìṣẹ́ fi ara wọn ṣe. Nígbà tí àwọn Fẹlá ń lọ, tí wọ́n ti ba gbogbo iléeṣẹ́ náà jẹ́ tán, wọ́n gbé ọkọ̀ mọ́tò ọ̀gá pátápátá yìí, wọ́n gbé e dání, ìyẹn òyìnbó iléeṣẹ́ Decca. Wọ́n gbé mọ́tò rẹ̀ dání, ìyẹn Mercedes yìí tuntun ní í ṣe. Nígbà tí wọ́n dé ilé, nǹkan kan àkọ́kọ́ tí Fẹlá ní kí àwọn ọmọ rẹ̀ ẹ̀yìn rẹ̀ ṣe ni pé ó ní kí wọ́n lọ fi mọ́tò náà ra igi ìdáná wá. Ṣé èrò sì pọ̀ ní ilé Fẹlá? Igi ìdáná tí wọ́n ń lò ó máa ń pọ̀ rẹpẹtẹ ni. Lẹ́yìn náà ó tún ní kí wọ́n lọ fi ra ewédú wá àti ẹ̀fọ́ tí wọn yóò jẹ. Bẹ́ẹ̀ náà ni mútọ̀ náà lọ tó ń bọ̀. Bí kinní náà ṣe di ariwo ńlá rẹpẹtẹ rèé o. Kò sì sí ẹni tí wọ́n bí dá ní ilé iṣẹ́ Decca tí ó lè lọ gba mọ́tò náà. Nígbà tí ó sú wọn, wọ́n bẹ àwọn ọlọ́pàá lọ́wẹ̀ kí wọ́n bá wọn gba mọ́tò náà jáde. Àwọn ọlọ́pàá sì dọ́gbọ́n, wọ́n sì pàdé àwọn ọmọọṣẹ́ Fẹlá tí wọ́n sì já mọ́tò náà gbà lọ́wọ́ wọn. Fẹlá bá bínú pé báwo ni òun yóò ṣe fi
mọ́tò rán àwọn ọmọ òun iṣẹ́ tí àwọn ọlọ́pàá yóò sì gba mọ́tò náà lọ́wọ́ wọn. Irú ìwà burúkú wo ni àwọn ọlọ́pàá hù yìí? Fẹlá bá ní ó sì kù tí òun yóò ṣe. Ó bá lọ kó tìpá bíi 6, ó bá kó ìgbẹ́ sínú tìpá yìí. Kò sẹ́ni tí ó mọbi tí Fẹlá ti rí ìgbẹ́ yìí o. Gbogbo inú àwọn tìpá yìí sì kún fún ìgbẹ́. Ní kùtùkùtù òwúrọ̀ ọjọ́ kejì, àwọn tìpá náà sì gba ilé MKO Abiola lọ. Wọ́n sì bẹ̀rẹ̀ sí ní da ìgbẹ́ náà sí iwájú ilé Abiola. Bẹ́ẹ̀ náà ni àwọn síkọ́rítì sáré lọ sọ fún Abiola ohun tó ń ṣẹlẹ̀ ní iwájú ilé o. Abiola ní kí wọ́n fi sílẹ̀ kó tẹ́ ìfẹ́ inú rẹ̀. Gbogbo àwọn tó ń béèrè lọ́wọ́ Fẹlá pé kí ni ohun tó ṣẹlẹ̀, ó ní Abiola give me shit, I give am shit. Ẹ káàbọ̀, ẹ ṣé tẹ̀ ń gbọ́ wa, ẹ bá wa like, ẹ bá wa subscribe.